Ìfẹ́, mo ti ń lọ o. Mi ò gbọ́dọ̀ late. A ní board meeting láàárọ̀ ibà 8:30. Mo ti fẹ́ máa lọ. At least o dẹ̀ dúró kó jẹun náà. Ìfẹ́, I have to go now. Abeg. Ṣé o rántí pé mo sọ fún ẹ lálẹ́ àná pé a ní board meeting láàárọ̀ yìí? Ìwọ náà dẹ̀ mọ̀rọ̀ ọ̀gá mi. Ó wà temperamental. Orí ẹ̀ máa ń yí ńgbà mi. Mi ò fẹ́ wàhálà ìléni rárá. Okay, mo understand. Then, since tó sọ pé o máa yà sọ́jà tó bá ń bọ̀ láti ibi iṣẹ́, ẹ̀yin lè gbé mọ́tò jáde ní tiyín. So, wàá lè lọ drop Adunni sí school. And then, a tún easy fún ẹ láti lọ sí ọjà nírọ̀lẹ́. Èmi á wọ káàpù lọ sí ibi iṣẹ́ ń tèmi. So they're sure pé kò ní wá stressful fún ẹ báyìí. I will be fine there. So, take care. Kẹ̀dẹ̀ sí jẹ́jẹ́ lójú ọ̀nà. Drive safely. All right. Love you. Love you more. My baby, what will you say to daddy? Daddy ó dàbọ̀. Ìwọ ló ń pọ́n Sílífà lé. Mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé lórí ibú ni Sílífà. Mọ̀nsúrà ń kú ẹ padà. Ọ̀gá mi ti ń bọ̀. Ejide. Ọ̀gá. Báwo ni? Ṣé o ti parí iṣẹ́ tó ń ṣe? Rárá sà, mo sì fẹ́ fọ tọ́lẹ́ẹ̀tì. It's okay, kò ṣe. Ìyàwó mi sì ń sùn nílé because ó sunkún mọ́jú ni. Èèyà, àánú madam sì ṣe mí. Ṣó mọ̀ pé tí n bá lọ tán, ìwọ àti ẹnìkan ló máa kú nílé. So jọ̀ọ́ torí Ọlọ́run, má bá mi ṣọ́. Ṣùgbọ́n má bá mi check ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Tó bá jí, tó dẹ̀ ṣe continue ẹkún tó ń sun, jọ̀ọ́ tètè pè mí kó jẹ́ kí n mọ̀. Okay ọ̀gá, gbogbo tó bá ṣẹlẹ̀ máa pè yín máa sọ fún yín. It's alright. Take care. Ìyá, ọ̀gá nice o. Tó bá já àwọn ọkùnrin míì ni, a ti fẹ́ lómi lóyún ta. Wọ́n dẹ̀ sì nífẹ̀ẹ́ ìyàwó wọn. Ìdá àwọn lóyún àbí wọn lóyún. Ọlọ́run jọ̀ọ́, tètè bá mi dá ìyàwó ọ̀gá mi lóhùn. Kò kọjú sí rí ẹ o. Mo ti gbọ́ mà. But ẹ̀yin náà ẹ má pẹ̀kọ́ tó wá gbé mi o. Ṣé bí ó sì di aago 5 náà? Màá wá gbé ẹ kó tó di pé mo lọ sọ́jà. That is why tí dáàdì ò ṣe gbé mọ́tò lọ sí ibi iṣẹ́. Thanks to daddy. Mi ò jádùn ní ibi tí ó ti wà, àwọn ọmọ ìlú tí kò sì mọ̀. Ojú mi ò rí ẹ, ọkàn mi dùn mí, nígbà tí òòrùn bá là ń jọ kọ̀ọ̀kan. Adunni o.